Comment, like, share. Before that, comment, like, share. Comment, like, share. Comment. Ẹ káàbọ̀ ẹ̀yọ́ ọmọ Nàìjíríà tí ẹ̀ ń sáré kó lè dá fún Nàìjíríà tẹ́ ẹ̀ wá fà sẹ́yìn fún Nàìjíríà. Ẹ káàbọ̀. Àtẹ̀yọ́ ọmọ Yorùbá tí ẹ̀ ń wá ìdàgbàsókè fún ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ sì ń wá ìdàgbàsókè fún ilẹ̀ Biafra tẹ́ ẹ̀ ń wá ìdàgbà fún Yorùbá nation. Ẹ̀yọ́ ọmọ Nàìjíríà tí mo ṣe wà yìí, mo jẹ́ ẹnìkan tó jẹ́ èèyàn pàtàkì fún ọmọ Yorùbá. Àwọn òbí pé sẹ́yìn jẹ́ ọmọ pàtàkì. Ọmọ pàtàkì ni pé because ẹ̀wọ̀n ń wá ìfàsókè fún ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Nàìjíríà ní ìfàsókè fún mi. Ṣé pé because ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ like ẹ comment fún mi ẹ share àwọn. Tí mo ṣe wà yìí ní ọ̀tún lọ sí ìṣẹ́yìn tí mo ṣe wà yìí, ìdàgbàsókè tẹ̀ wá fún ilẹ̀ Nàìjíríà ó pọ̀. Kí ló wá kó bá Nàìjíríà báyìí? Ìfàsẹ́yìn ló kó bá. Lẹ́sìn tá a ṣe wà yìí tó bá jẹ́ pé Nàìjíríà ẹja ẹlẹ́bi tẹ́lẹ̀ ni pé wọ́n ní tá a ṣe bẹ́rù àwọn Yorùbá ní tá a ṣe bẹ́rù ẹ̀ ní Abíọ́mọ tá a ṣe bí ẹwú náà lábí ọmọ tó kó nìkan ó gba àwọn orílẹ̀-èdè tá a rí ní jàǹkànjàǹkàn yìí tá a fi tọrọ USA ní UK ní Germany ní Saudi Arabia gbogbo wọn á ní òótọ́ ọ̀dọ̀ wọn fi tó ẹja gbìyànjú káwọ gírèlì wà tó kójú kọ́ sí inú kọ́ńtì tó ní ìka ìmọ̀ní jù Nàìjíríà ló ní ìka ìmọ̀ní jù cost Nàìjíríà tó lọ sókè rẹ kú ló wá pọ̀ tó fi wá sálẹ̀ rárá dára tó lọ sókè ọkọ̀ àwálẹ̀ ní ìdáhùn ọ̀bẹ Nàìjíríà ti wá sẹ́yìn. Nàìjíríà ti wá sẹ́yìn ó ti wá sẹ́yìn torí pé tó Nàìjíríà ò bá wá sẹ́yìn ó yẹ kí Nàìjíríà rẹ̀ ti develop tó ti dìbò tó yẹ kó mọ̀ wòye kí tó kó kọ́ńtì lé tó mọ̀ mú ọmọ mọ́ àríkọ́sẹ̀ rẹ̀ àríkọ́sẹ̀ lọ́wọ́ wa mọ́ ẹja gbà bẹ́ẹ̀ yá àríkọ́sẹ̀ lọ́wọ́ wa mọ́ èyí ó sọ̀rọ̀ rẹ̀ ní ọ̀gọ̀ọ̀gọ̀ olùsí ni ọ̀gọ̀ọ̀gọ̀ olùsí kẹ́ ẹja use brain wa ẹja use brain wa brain ẹja use brain wa àwọn olórí wa rọ̀ ṣó tọ́mọ́ tọ́mọ kékeré bá jalè mọ̀mọ́ tó gbó mọ̀mọ́ rẹ̀ gbé tó jí gbé tó jí wọn mọ̀mọ́ rẹ̀ gbé tó mọ̀ pé òun ló jí gbé tó bá bẹ́ẹ̀ kó tó rán sí mọ̀ pé òun lòún jí gbé o tó bá bìnrin wọn pé ó dé tí ò lè jí gbé òun kọ́ lòún jẹ òun wà láì wúlò kó bá wà Nàìjíríà yìí ọlọ́run tí wọ́n fi yà irọ́ tá à ń pa ọlọ́run ti fi yà rẹ̀ jẹ wá báyìí tó fi jẹ wá ìdí fi rọ irọ́ tá à ń pa tá a ti wá ń bú tá a ti dákọ̀ ọkọ náà tá a ti ń dákọ̀ rẹ̀ tá a ti ń dákọ̀ rẹ̀ sí òun fi dé fún búwa òun kọ́ lòún gbówó yìí àwọn sì mọ àwọn Jésù lu àwọn ọ̀nà kówó yìí wọ́n sì kówó jẹ káwọn bá kówó jẹ káwọn sọ̀rọ̀ tí Nàìjíríà sì dàrú ní ìsìn ọlọ́run ti fi yàrá ìjẹ wá ìwọ́n tẹ̀ pa ọlọ́run ti fi yàrá ìjẹ wá ní ìsìn. Kí wọ́n kó bá Nàìjíríà àwọn olóṣèlú wa lóòótọ́ mọ́ àwọn ìjọba lóòótọ́ mọ́ tá a bá lóòótọ́ ni tá a sọ báwọn ṣe fún ọ̀fẹ́ fún wa àwọn ṣèbáwò fún wa títí gbàgbé ìwòsàn fẹ́ àwọn òṣèlú ogun ẹ̀dá tó ṣe fún wa mọ́ ẹgbẹ́ ogun ẹ̀dá kan ṣe fún wa mọ́ ìyẹn mọ́ Nàìjíríà ṣe fún wa mọ́ tó sọ báwọn òṣèlú ṣe fún wa mọ́ àwọn eléyìí ò nífẹ̀ẹ́ wa tá bá nífẹ̀ẹ́ wa ni nífẹ̀ẹ́ wa mọ́ àwọn olóṣèlú wa nífẹ̀ẹ́ wa irọ́ ló wá kó bọ́ Nàìjíríà àtúntọ́ mọ́ àwọn táwọn sọ̀tọ́ mẹ́ta mẹ́rin lẹ́mí gan tó tọ́ kọ́ bá fẹ́mi èmi jẹ́ àyàrá ya wọn ẹ̀ ń pa àyàrá ya ìwọ́n tó ń wọ̀ lùgẹ̀ wọ́n náà pa wọ́n ẹni tó bá ní wọ́n pa wọ́n máa lè ní wọ́n máa lè kó sí èyí ẹ̀ẹ́dẹ́ ti gbé sí àmọ́ ẹjí òótọ́ wa pọ̀ ẹjí òótọ́ pọ̀ ju wọn lọ àmọ́ wọ́n ti pọ̀ ju òótọ́ lọ Nàìjíríà àwọn wọ́n fi ikú àwọn náà pa wọ́n àmọ́ òótọ́ wọn ti pọ̀ ju wọn lọ ni.
àtún wá nífẹ̀ẹ́ ara dénúdénú torí pé bàbá rẹ̀ tí ó ga Nàìjíríà àwa rẹ̀ wálẹ̀ àwa tó ṣe ìgbẹ́ wálẹ̀ tó bá yẹ pé ìgbẹ́ ara kò sí àwa rẹ̀ wálẹ̀ láìlè lọ́wọ́ kí n gbé dìde náà ṣé ń tá a ṣe mú dà tó bá ṣe sílẹ̀ làbọ̀ wá bá làbọ̀ ṣe sílẹ̀ ọmọ Nàìjíríà ẹja corporate ẹja use brain wa Nàìjíríà ti da ẹja gbé Nàìjíríà sókè kí Nàìjíríà náà lè dà kí Nàìjíríà náà lè bẹ̀rẹ̀ pé Nàìjíríà ò bẹ̀rẹ̀ pé Nàìjíríà ti ya àwọn tó lè gbé Nàìjíríà ti lé fan point tẹ́lẹ̀ tó bá gbé wá ya sàn àwọn kan tí yòókù mọ̀ ọmọ bẹ́ẹ̀ fún báyìí wọ́n mọ̀ pé Nàìjíríà ti wá da àwọn tó ń darapá àti ẹ̀rẹ́ rẹ̀ tó ń wá tọ́ báyìí ayé rẹ̀ tó ń wá tọ́ Nàìjíríà ti bí èrè dé ẹja máa sòótọ́ òótọ́ tó kó bá Nàìjíríà ẹja máa nífẹ̀ẹ́ ara wa ẹ̀yin wọn Nàìjíríà ẹja nífẹ̀ẹ́ ara wa ẹ má gbàgbé láti comment ẹ sì má gbàgbé láti share rẹ̀ ní láti máa lọ jùlọ àwọn kọ́ńtì tó wáyé tó bá lè pa ìgbà àwọn ìjọba tó ti kú ní Murtala Muhammed ní àtàwọn Ọbásanjọ́ ní tó bá yẹ kó ayé kan pàṣẹ ó ṣèlú padà ní kan òun pàṣẹ náà kan wáyé pọ̀ ní dára padà ní káfọ̀ àwọn tí ẹ máa ń ṣe ìjọba lé wáyé Nàìjíríà tún dà ẹ wò wá dáhùn wà lórí oyè Nàìjíríà dẹ̀ wọlé àwọn àìsàn agbóhùn kan Nàìjíríà ò tà Nàìjíríà ti bàjẹ́ ẹ̀wọ̀n Nàìjíríà ẹja pàdé nípa 2 kábíyèsí gbọ́n tá a lè ṣe fún Nàìjíríà tí Nàìjíríà tó lè fi dà ẹjẹ́ subscribe, comment, like, share ẹ ṣọ́ tẹ̀ wò.